àtúkù dédé àsìkò yìí níbikíbi tẹ́ láǹfààní àti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV láwà tá a ti mú ròyìn wá fún wa fún ti àṣálẹ́ ní ojú tẹ́ fún wọ̀ wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ròyìn wá etí náà ò ní di. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà ṣáájú. Peter pa ọ̀rẹ́ rẹ̀ sínú yàrá l'Ákúrẹ́ lẹ́yìn tó fa igbó yó tán. Òkété ti gbóòrù mọ́ Ìbùkún lọ́wọ́ níbi tó ti fẹ́ fọ́ ilé onílé ní ọwọ́ ti bà á ní ìlú Oǹdó. Ó kéré tán ènìyàn 6 ti jẹ́ Ọlọ́run nípè látàrí ilé alájà 3 èyí tó dàwó ní ìpínlẹ̀ Anambra. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Peter pa ọ̀rẹ́ rẹ̀ sínú yàrá l'Ákúrẹ́ lẹ́yìn tó fa igbó yó tán ní ọjọ́ Ẹtì ọjọ́ Friday tí ń ṣe ọjọ́ 23 oṣù kejì ní ọdún tá a wà yìí. Ó ní wọ́n fi ìròyìn náà síta wípé Peter tí ó jẹ́ òmùgbó àti ẹni tí máa ń gbé egbògi olóró oríṣiríṣi ni wọ́n sọ wípé ó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan ní agbègbè Ìrìákárí ní ìyànà ọlọ́kọ̀ ìyìn nílùú Àkúrẹ́. Ẹni tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ ṣùgbọ́n tó ní ká fi orúkọ bo òun ní àṣírí, ó ṣe ní àlàyé wípé Lékan tí ó di olóògbé yìí àti Peter ni wọ́n jọ ń gbé inú yàrá kan náà ní ìlú Àkúrẹ́. Ó sọ di mímọ̀ wípé àwọn méjèèjì ni wọ́n jọ máa ń mu igbó lóòrèkóòrè. Ó ní ṣùgbọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ sìgá lásán òní Lékan fà mu, ṣùgbọ́n tí Peter mu igbó ní àmupara. Bákan náà ni ó sì lo àwọn oògùn líle èyí tí wọ́n ní ó da orí rẹ̀ rú lásìkò tí ó lo oògùn náà. Wọ́n ní àkókò yìí ó ní ó gbé sìlíndà gáàsì tó fọ́ mọ́ Ọlálékan tó da olóògbé lórí tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní sọ kùtùkùtù ní àtàrí rẹ̀. Wọ́n ní ẹni tí ó rán Ọlálékan yìí níṣẹ́ wípé kí ó lọ bọ́ mú chájà ní inú yàrá wá, ó ní ó dúró dè títí tí kò rí. Ó ní ó bá ní òun fẹ́ lọ ṣe àbẹ̀wò sí i láti gba chájà ọ̀hún ní ọwọ́ rẹ̀. Ó ṣe ní àlàyé wípé ìgbà tí òun débẹ̀ Peter ní òun bá lẹ́nu ọ̀nà ilé náà tó dí ojú ọ̀nà tí ò jẹ́ kí òun wọ ilé. Ó ní Ọlálékan tí ó ń béèrè ó ní kò sí ní ilé pé ó ti jáde. Ó ní ṣùgbọ́n òun mọ̀ dájú pé Lékan wà ní inú ilé náà torí pé ṣájà lòun ní kí ó lọ bóun mú wá ní òun bá dàbí ọgbọ́n tí òun gba ẹ̀yìnkùlé lọ wo ojú fèrèsé tí òun sì rí òkú Ọlálékan nílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ látàrí sìlíndà tó fọ́mọ lórí tí orí rẹ̀ sì gbẹ́jẹ̀ tí ó di ohun tí ẹ̀jẹ̀ yọ káàkiri gbogbo agbárí rẹ̀. Èyí ni wọ́n ní ó ṣokùnfà ikú Ọlálékan náà tí Ọlálékan ó sì gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Báyìí Peter ni wọ́n ló ti wà ní àhámọ́ àwọn agbófinró níbi tó ti ń ká bòròbòrò lórí ohun tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ọwọ́ tẹ Ìbùkún níbi tí ó ti fẹ́ fọ́ ilé onílé ní ìlú Oǹdó ní ọjọ́ Ajé ọjọ́ 26 oṣù kejì ní ọwọ́ tẹ Ìbùkún tí wọ́n ní ó já olè èyí tí ó fọ́ ilé onílé lákòókò tí ọwọ́ tẹ yìí. Ẹni tí ọ̀rọ̀ náà sojú ẹ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ yún Ismail Mákindé òní ó sọ wípé ní agbègbè Àjílò nílùú Oǹdó ní ìwọ̀ oòrùn Oǹdó gangan ní ìlú Oǹdó. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Ó ní ilé kan tí ó jẹ́ ilé lọ́ndọ́nà kan, ó ní Ìbùkún ni ó yá wọ ibẹ̀ tí ó fẹ́ jí àwọn ohun àlùmọ́ọ́nì nínú ilé náà. Ó ní èyí ló fà á tí àwọn ènìyàn tí wọ́n fi lé Ìbùkún ṣùgbọ́n tó júbà ehoro. Wọ́n ní lílé tí wọ́n lé ní gbogbo àwọn ará agbègbè náà ni wọ́n bá ya jáde síta láti ṣọ̀nà de Ìbùkún lọ́nà. Wọ́n ní bí wọ́n ṣe gbá Ìbùkún mú ní ṣìkún báyìí òní ó ń bẹ̀rẹ̀ sí ní kà wípé òun kì í ṣe olè o, òun kì í ṣe olè, pé àwọn wá láti ìlú Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé méjì sí ní àwọn. Ẹni tí àwọn wá bá ṣiṣẹ́ nílùú Oǹdó òní ó sọ pé kí àwọn wọ inú ilé yẹn láti lọ mú nǹkan tó jẹ́ dúkìá titi òun wá. Ó ní àwọn méjì ni ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́dẹ kan kọ́kọ́ dá àwọn dúró ní ẹnì kejì òun lójúbà ehoro tí ó fi ẹsẹ̀ fẹ́ kó tó di pé àwọn èèyàn wá ká òun náà mọ́ inú ilé náà tí ọwọ́ fi ba òun.
wọ́n ṣe ní àlàyé wípé wọ́n ti fa ìbùkún ọ̀hún lé àwọn agbófinró lọ́wọ́ lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ènìkọ́ ànákọ́ ni wọ́n ti wọ́n máa ń jí nǹkan nílé lọ́ńdọ́nà náà tọwọ́ sì ti bá báyìí títí ń kà bòròbòrò ní àhámọ́ àwọn agbófinró. Ó kéré tán ènìyàn 6 ti jẹ́ Ọlọ́run nípè látàrí ìjàmbá ilé alájà 3 tó dà wó ní ìpínlẹ̀ Anambra. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ náà ni ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ọjọ́ ajé ọjọ́ 26 oṣù yìí ni ìṣẹ̀lẹ̀ láabi náà tí ó ṣẹlẹ̀ tí ènìyàn 6 tí ó sì jẹ́ Ọlọ́run nípè nígbà tí 20 ènìyàn tí wọ́n fi ara pa yánnayànna látàrí ilé alájà 3 tí wọ́n ń kọ́ lọ́wọ́ tí ó yà lulẹ̀ ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Chukwuma Soludo ó ní ó ti ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ tí ó sì ní àwọn yóò wá ojútùú sí gbogbo nǹkan tí ó bàjẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n fi ara kásá ìjàmbá ìṣẹ̀lẹ̀ náà. Ó ṣe ní àlàyé wípé ilé alájà 3 ọ̀hún ni àwọn ń kọ́ láti sọdi ọjà nígbà tí àwọn bá parí rẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn yóò ṣe ìwádìí ohun tó fa ìdàwó ilé náà tó fi dàwó lulẹ̀ wí ní òjijì tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n fi ara pa tí èèyàn 6 míì tí wọ́n sì jẹ́ Ọlọ́run nípè. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ pàdé wa lówùúrọ̀ ọ̀la ní dédé agogo 8 nígbà tí a máa mú ìròyìn míì wá fún wa lórí bí ó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lápá ti àwa ọmọ Oòduà nílẹ̀ Yorùbá. Kó tó di ìgbà náà wọ́n máa ní ìpolówó ọjà òun ní àgúnmọ̀wò. Ẹ gbọ́jà yín wá ká bá yín polówó rẹ̀ kájọ gbùgbàjẹ́ kẹ́ ẹ farasajé bíi ti ṣẹ̀ṣẹ̀ fún. Bákan náà ẹ subscribe sí ìkànnì Akéde Yorùbá TV tẹ́ tí ń wọ̀ wáyìí fún àjà àbálẹ̀ ìròyìn àti oníranran àwọn ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àmọ́ sẹ́nu wa ní dédé síbí fún ti àkókò yìí kó tó dìgbà tí mo pàdé yín tẹ́yìn náà mo pàdé mi. Orúkọ tèmi ò yípadà, àyànfẹ́ Elédùmarè yín ni. Kó tó dọ̀la àtèmi àtẹ̀yìn ànídẹ́ni àkọlẹ̀bọ̀ láṣẹ Elédùmarè. Ó dàárọ̀ o.